ẹ̀yin èèyàn ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ǹjẹ́ adọ́dọ̀ wọn mọ́ láti jọ́ta ti bẹ ìyá ẹ̀. ṣé kí ọmọ ẹ ṣe gìtá kí ló dé tí ọmọ ò ṣe kọ́sítúmù gìtá yẹn kémi tó lọ fi millions of naira kí n tó lọ fi design yẹn. ṣé o mọ nǹkan tó take èèyàn láti design gold? gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí lálẹ́ let me tell you a secret about gold. tó bá jẹ́ gold merchant tó bá fẹ́ design gold nítorí pé wọ́n fẹ́ design fún ẹ. ẹ̀yin tèmi Lizzy Anjorin tún ti bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ MONIMONS àti ìyá rẹ̀. ó ní pé òun ò dọ́dọ̀ wọn láti ọjọ́ yìí. ó ní ṣùgbọ́n wọ́n ti tún kọjá ààyè wọn wò. àwọn ọ̀rọ̀ tí Lizzy Anjorin tí ó sọ nínú fídíò yìí nìyí. ẹ̀yin èèyàn wa ọ̀pọ̀rọ̀ kábọ̀n wàhálà láti tún ṣẹlẹ̀ báyìí. Lizzy tún kó àwọn ìpè ńláńlá ó tún fi ránṣẹ́ sí arábìnrin yìí àti ìyá rẹ̀. ẹ jẹ́ ká gbọ́ èyí tó kù. ó jẹ́ first timer ó lè ra gold ẹ nígbà tí dọ́là wà ní 2.5. ẹni tó bá notice ẹ rí pé dọ́là ń lọlẹ̀ gold ń lọ sókè. tó bá jẹ́ gold seller no doubt you are a rich person. torí wípé o ò lè lo fẹ́ fi millions kéékèèké bẹ̀rẹ̀ iṣẹ́ gold. tí n bá wá design gold tèmi àbí tẹ bá kọ́kọ́ rí gold kan lọ́rùn mi mo rà á nítorí pé mo fẹ́ kí àwọn olólùfẹ́ mi kan ní new design. kùbá yìí àwọn ọkùnrin ló máa ń lò long one. I design my own to be short with bracelets and earring. I designed it. Kí n tó design ẹ̀ ṣe mọ iye tó cost mi kí n tó redesign. Now tó bá ra gold kan ẹ lè ṣe costume yín ẹ lọ tà. ilé ayé la ti bá àwa náà ń ta costume àwa náà ń ta China ṣùgbọ́n mò ń ta original tó pọ̀ ju China lọ torí wípé èmi máa ń wọ original mi kì í wọ China mọ́ torí ọmọ ṣiṣẹ́ ni mí so mo dìídì bọ́ lọ́run dá májẹ̀mú ni pé anything cheap material mi ò wọ mọ́ ẹlẹ́dàá mi dẹ̀ gbà bẹ́ẹ̀ fún mi mo dẹ̀ ṣe kí ni mo ń wọṣọ so tí n bá gbé China sílẹ̀ ẹni tí ò bá lágbára Austria gbogbo àwọn ọdún tá à ń lọ Paris gbogbo ẹ̀ ẹni tí ò bá ara China ẹ kó lọ wọ jẹ́jẹ́ mo wá fi millions of naira owó tí ìwọ ìyá MONIMONS ò rí rí níjọ́ tó ti dáyé owó tí ìran ẹ ò rí rí tí wọn ọ̀dẹ̀ ní rí wọn máa fi ráre jáde lójú ẹ̀mí ẹ̀ owó tí MONIMONS ò gbóòórùn rí tí ò rí rí tó máa fi jáde láyé obìnrin kan ṣoṣo tí ò ní ìyá tí ò ní bàbá tí ò dẹ̀ kì í ṣaṣẹ́wó kiri tí ò kì í ṣẹ̀sìn kiri bí Ìyábọ̀ Òjó ó wá kó owó yẹn ó lọ fi design gold fún àwọn customer ọmọ títí ẹ wá gbé fọ́tò èmi ó wá gbé sí panda títí ẹ ọmọ ẹ tún wá mú voice mi number one ṣé orí kí n ṣe ambassador rí ṣé orí mi kí n ṣe ambassador rí tó bá ń lo voice mi tó bá ní lárí àwọn management mi lè máa wù ẹ́ the moment táwọn management mi bá rí pé o ti grow débi pé wọn náà ti ní nǹkan lọ́wọ́ we come for you you will pay for using my voice títí ẹni sìn ó parọ́ mọ́ mi mò ń play ohun tó o sọ mò ń play àbí ṣé mo lo voice ṣé mo lo fọ́tò ẹ̀rí ṣé mo rí ẹ̀rí ṣé mo wá bẹ́ẹ̀ rí ẹ̀rí ẹ̀kọ́ náà ó wá ń sọ wípé ọmọ ẹ wàá rí i pé ìwọ náà design ọmọ ẹ láti kún Ìyábọ̀ Òjó lọ́wọ́ láti máa rí àwọn èèyàn bọ́ ìdí ẹ̀ lọmọ títí ẹ náà ò ṣe dé èèyàn ló fi jẹ́ pé ọmọ ẹ máa ń tan fíltà
now kí ni àwọn disadvantages tó ní tó bá ra gold ní 60 million naira tó bá ṣe costume automatically gold yẹn ẹlòmíì lè rà ẹlòmíì lè keep ẹ but market wise gold yẹn ti fall instead kata gold yẹn ní ojú owó ká fi èrè kékeré kún a máa wá dá padà fáwọn tó melt ẹ tí wọ́n máa wá rà ní half price sórí pé téèyàn ò bá ṣépè fún ẹ ìpè ti jẹ́ titi ẹ Monimons àti ìwọ àtìyá ẹ sórí lójú ara yín ẹ̀yin máa ń ṣe ẹ má fi ń já àwọn èèyàn bọ́ ẹ lè já èmi bọ́ torí pé business ẹyọ kan ṣokọ ni mo ní but mo rí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tẹ́ ti fi kíní yẹn jábọ́ tí wọ́n sì nídìí business gold wọn.